ṣọlá adétúnjì. kábíyèsí bàbá. máa wí ṣe náà ẹ jẹ́ kí n sọ. ẹ jẹ́ kí n tún wí tèmi náà o. ọba àwọn bá kì í kó kọrin. mo ti ṣègbà lọ́wọ́ aláṣẹ ní sàlàyé. ọlọ́run Elédùmarè ìjọba aláṣẹ là lẹ́rùn. ọlọ́run àtàtà bá tó ti wà láti ìpìlẹ̀. àbíkún òkè tó ṣe gbogbo ẹ̀ létòlétò. àti ọ̀hún àwọn máa láyé láyé àwọn àwọn àbí ẹwà lọ́dọọdún lára mọ́ bí lájẹ́. kábíyèsí ọlọ́run ọba mímọ́ ọ̀kan ṣoṣo tó dá ayé ọ̀kan ṣoṣo tó dá ọ̀run. mo ṣùgbà fún ọlọ́run olódùmarè ọba tó ní yíyọ ọjọ́ ọba tó ní wíwọ̀ oòrùn ọba tó ní adágún omi kéréje kéréje ọba tó ní òkun tó hú ọba tó ní ọ̀sà tó ń ru. kábíyèsí rẹ ọlọ́run ìyanu lórúkọ rẹ ọ̀rọ̀ mímọ́ lórúkọ rẹ òun ńlá lórúkọ rẹ. mo dúpẹ́ lọ́wọ́ rẹ pé o dá mi sí lénìí o dá gbogbo àwọn olólùfẹ́ mi sí gbogbo ojú gbogbo ọkàn tó ń wò mí. mo fi gbogbo ògo fún ọlọ́run olódùmarè ọba mi mímọ́. mímọ́ lórúkọ rẹ ògo ló tọ́ sí ẹ lóde ọ̀run. mo nílé ní bí ojú bá mọ́ mo ní ẹlẹ́ni a máa ní mo ní bí ilẹ̀ bá ṣú èrè wọ̀ wá sọ. bí ilẹ̀ bá mọ́ ọlọ́run olódùmarè ọba mi òdùmarè ọba mi òṣùmarè ó máa ń tàn yọ ọjọ́ yọ síta gbangba ni. ògo tàánú tirẹ̀ tó ń bẹ lórílẹ̀‐èdè ní gbogbo àgbáńlá ayé kọ́lọ́n fi lẹ́nì kọ̀ọ̀kan wa lọ́wọ́ gbogbo ojú tó ń wò mí gbogbo ọkàn tó ń gbọ́ mi. mo ṣe bá gbogbo ẹ̀yin àgbàlagbà àti gbogbo ẹ̀yin ẹ̀dá alààyè tọ́lọ́run kólé ayé lé lọ́wọ́ mo ṣe bá yín. kábíyèsí ọba mímọ́ ìbà fún yín lé ní ọlọ́run. mo ṣe bá gbogbo ẹ̀yin ajúnilọ pátá mo ṣe bẹ̀yìn tá a jọ jẹ́gbẹ́ dédé mo ṣe bẹ̀yìn tí ń bọ̀ lẹ́yìn wa kábíyèsí. mojúbà ẹ̀jẹ̀ ojú mi ṣe lénìí. lénìí mo tún dé bí mo ṣe ń dé ilẹ̀kùn dè kí gbogbo àwọn olólùfẹ́ mi ẹ jọ̀wọ́ ẹ máa ṣàmì. ilẹ̀kùn dè nídìílé bàbá wa nídìílé ìyá wa ọlọ́run olódùmarè kó bá ilẹ̀kùn dè idẹ nídìílé bàbá wa ìdílé ìyá wa ọlọ́run bá fi náà yá dànù lénìí. ọlọ́run àkọ́kọ́ ọlọ́run kẹyìn ọlọ́run tó hàn ọlọ́run tó pamọ́ gbáṣọ ìyàkó lára gbogbo ẹ̀dá alààyè tó ń wò mí. ogun ìdílé bàbá ogun ìdílé ìyá ogun abínibí ogun tó fojú hàn tí apá tápá wò ká ọlọ́run olódùmarè finá wó gbogbo ogun ní wólulẹ̀. àánú ọlọ́run kó máa bẹ́ẹ̀nì kọ̀ọ̀kan wa gbélé ní ojú rere ọlọ́run kó wò wá. gbogbo ẹ̀yin tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo ibikíbi láyé. tẹ́ ẹ ti ń wò mí lórílẹ̀‐èdè ìlú nàìjíríà ní amẹ́ríkà ní kánádà ní káàkiri àgbáńlá ayé ní wákàtí ọ̀wọ̀ yìí. mo kí gbogbo yín kẹ́ ẹ kú àṣálẹ́ ẹ kú ìrọ̀lẹ́ ẹ káàárọ̀. ajú gbogbo wa ṣe. mo kọ nǹkan kan sórí àkọlé ọ̀rọ̀ mi nírọ̀lẹ́ yìí nǹkan tó gbé mi wá. nítorí gbogbo wa ti ń sọ látijọ́ yìí pé ìjẹ́ kí ni wàhálà wa
lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá àti pé ta àwọn wo ló ta àwọn èèyàn wa fún ẹrú ní ọjọ́ àkọ́kọ́. Ìbéèrè lọ̀rọ̀ yìí ó dẹ̀ ní reason tí mo fi mú ìbéèrè yìí wálé ní program ènìyàn ó lè máa pẹ́ púpọ̀, ṣùgbọ́n ta lẹ́ni tó ta àwọn èèyàn wa fún ẹrú tàbí ẹni tó ta wá sí oko ẹrú. Àwọn wo ni tani tọ̀hún tí ò bá ṣe rí pé gbogbo àwọn tí ò fẹ́ títí wa, àwọn òwò wá nìyẹn náà. Ìwà tí bàbá ńlá bàbá wọn ti hù òun ló sì wà lára wọn títí di ọjọ́ èní. Tọ́ nígbàgbọ́ yìí pé kò sí ohun táwọn ò lè ṣe. Wọ́n nígbàgbọ́ pé kò sí ohun táwọn ò lè ṣe. Pé gbogbo ẹ̀ orí owó ni. Àwọn èèyàn wa yìí ló ta àwọn èèyàn sí Portugal, ló ta àwọn èèyàn wa sí Brazil, ló ta àwọn èèyàn wa sí Jamaica, ló ta àwọn èèyàn wa sí Sierra Leone. Ìjẹta ni ẹni náà tí ò bá ṣe pé àwọn kábíyèsí wa iṣẹ́ tí bàbá wọn tó ti ṣe ní ìgbà àkọ́kọ́ òun náà ti tún bẹ̀rẹ̀ ń sìn. Nítorí à ń pariwo lórí ọ̀rọ̀ Yorùbá ẹ rí báwọn kábíyèsí àwọn tá a pè lọ́ba ẹ rí bí wọ́n ṣe ń ṣe wá bá ṣe ń yọ wá bọ́rọ̀ nítorí owó. Ìjẹ́ ní ọjọ́ àkọ́kọ́ ńgbà tó ta àwọn èèyàn wa tó mú wọn tipátipá. Àwọn ọba Yorùbá ló ta àwọn ọmọ Yorùbá tó mú àwọn èèyàn Yorùbá tó mú wọn lẹ́rú. Òun náà ni àwọn ọba Yorùbá ti tún ṣe ń sìn tán lọ gbowó lọ́wọ́ àwọn adẹranjẹ láti tàwọn èèyàn sẹ́rú, láti tàwọn ọmọ Yorùbá padà sóko ẹrú. Ṣé ègún ni àbí èpè ni? Ṣé èpè ni àbí ègún ni? Ìbéèrè yóò yẹ ká dára wa lóhùn. Nítorí pé kábíyèsí ìlú kan ló ń kó ogun lọ sínú ìlú kejì tó ń kó àwọn èèyàn rú àwọn aṣẹ̀dá bíi tiẹ̀ tó kó wọn lẹ́rú tó dẹ̀ tà wọ́n fáwọn Gẹ̀ẹ́sì. Wọ́n tà wọ́n fún Portugal pẹ̀lú àṣẹ Ọlọ́run ní gbogbo ìgbàkigbà tó bá máa padà yá. Ara àwọn tó ṣiṣẹ́ yìí ọ̀rọ̀ wọn ń bẹ nínú ìwé ìtàn. Tó bá di ìgbà kan gbogbo ohunkóhun tó lè wù kó jẹ́ status arábìnrin tó ń pè ní Tinubu lẹ́kọ̀ọ́ a sì máa wú status yẹn báwo wú lákòókò wa àwọn ọmọ wa sì máa wú dànù. Nítorí tẹ́ bá rí gbogbo ohun tó ń lọ tá à ń sọ̀rọ̀ ń sìn tó jẹ́ pé bámúbámú ni mo yó. Ọ̀pọ̀ ọba ló ń lọ sí patí tó ń lọ jó ijó ẹlẹ́lẹ́yà. Wàhálà wà ńlẹ̀, àwọn adẹ́ranjẹ, àwọn bòròró yí wa pé ẹ̀rí bá ṣe ń kó nǹkan ogun wọlé, bá ṣe ń lòdù àwọn èèyàn wọ orílẹ̀-èdè Èkó, orílẹ̀-èdè Yorùbá, orílẹ̀-èdè láti Ogun State wọnú Ọ̀yọ́ State wọnú Ondo State. Still yet àwọn ọba yìí kò tí ikú sí gbogbo ohun tá à ń ṣe. Gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn ọba yìí kò tí ikú sí ọ̀rọ̀ wa. Eré náà ń pè mórí Alex. Ìfẹ́ Olúwa mo rí ọ. Ọlámilékan Sóbò, thank you. Emeda, mo rí ẹ.
ìdè àwọn èèyàn wa yìí ló tà wá sí oko ẹrú náà mú àwọn Yorùbá ẹgbẹ́ wọn nípa kò lè jẹ́ àkọ́kọ́ fún wa tí ọba kan bá ní òun ò ní bọ́ba kan ṣe tí ìjòyè kan bá ní òun ò ní bọ́ba kan ṣe tí olówó nínú ìlú kan ní òun ò ní bọ́ba ṣe ẹ dúró kí ni iṣẹ́ ọba láàrin ìlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣèbádájọ́ ìbílẹ̀ làwọn ọba ẹ tiẹ̀ jẹ́ ká fọpẹ́ fún àwọn ìjọba tó gba agbára lọ́wọ́ wọn nítorí tí ìjọba ò bá gba agbára lọ́wọ́ wọn àwọn ọba yìí nìbá máa mú àwọn ọmọ ẹ̀yà ẹgbẹ́ wọn náà bá máa fi ṣe ẹrú ńgbà tó ń ṣe nǹkan yìí títí ibẹ̀ làwọn kan tó gba òkè wọlé láwọn Arab àwọn náà tún jí èèyàn pò lórí ọ̀rọ̀ kìnnápà ò jẹ́ kìnnápà láti ìṣẹ̀pẹ̀pẹ̀ ayé ló ti wá láti ọ̀dọ̀ àwọn ọba. kọ́ńfínàtì aburú yìí làwọn ọba yóò fẹ́ kó kó ń bẹ̀. ohun tó fà á tí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé tí ò fi lè bá ọba afẹ̀ṣe nìyẹn tí Aláké ò fi lè bọ́ ọba afẹ̀ṣe tí ọba afẹ̀ ò fi lè bólúgbọ́n ṣe tí Olúgbọ́n ò fi lè bá Ọ̀ràngún lè láṣẹ. gbogbo ohun tó wà ń bẹ ọ̀rọ̀ lórí owó ni nítorí pé àwọn ọba tá ń sọ̀rọ̀ wọ̀nyí àwọn kábíyèsí tá ń sọ nípa wọn gbogbo wọn ló ti gba kọ́ńtrátì gbogbo wọn ló ní kankan sí kejì tó ẹgbẹ́ hàn gbọ́dọ̀ jáde tán bá sọ̀rọ̀. ọ̀nà Ọ̀yọ́ sí Ìlọrin ó ní kọ́ńtrátì ó ní ẹni tó ń gbé fún ìjẹ́ nìyẹn ṣe ọ̀nà Ìbàdàn sí Ọ̀yọ́ ó ní ọba ìlú tó gba kọ́ńtrátì yẹn ìjọ ṣe é. ìdè yìí wọ́n ní gbogbo ẹni tó bá ti jẹ́ òdodo kò ní lè sọ òdodo. àwọn kábíyèsí yìí nítorí pé wọ́n ti jẹ́ dòdò ọ̀n lè sọ òdodo. kábíyèsí ẹyọ kan tó lè dàbí pé kò tí ì rí nǹkan kan jẹ púpọ̀ lára àwọn ẹni yìí òun ni kábíyèsí kan tó wà nínú Ògùn state ní Abẹ́òkúta. gbogbo àwọn tó kù bẹ́ẹ̀ pa wọ́n pẹlẹbẹ kẹ́ẹ̀tì wọ́n pẹlẹbẹ wọn ò ní dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nítorí pé wọ́n ṣe bí àwọn bàbá wọn ní àkọ́kọ́ lọ́hùn wọ́n ṣe kó àwọn èèyàn wa lẹ́rú tó tà wọ́n sí oko ẹrú inú ẹ̀jẹ̀ ló wà wọn ò dẹ̀ ṣetán láti yí padà. wọn ṣetán láti yí padà nítorí pé tí o bá jẹ́ pé ẹ bèrè iṣẹ́ tí kábíyèsí ń ṣe láàrin ìlú ju pé kán jí láàárọ̀ kán wà ń bẹ̀ lọ ọ̀pọ̀ kó gbàjọ́ láàárọ̀ kùtùkùtù ọ̀pọ̀ kó ní ìyàwó bẹ́ẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún àti ẹ̀pọ̀n yẹn oníkálukú ló ní bùkátà ilé ayé rẹ̀ ìjẹ́ kí ni iṣẹ́ wọn láàrin ìlú ẹ sọ ọba mi ẹnu òká ìlú even local government chairman tó máa lọ́dún mẹ́rin councillor ó lágbára ju ọba lọ nítorí irú tó ń ṣẹlẹ̀ yá àwọn ló ta gbogbo àwọn ló ta nǹkan lọ́ta ẹ̀tọ́ wọn pátápátá lórí pé amúni nípa ajẹni nípa ni wọ́n ipá tí wọ́n ń jẹ àwọn èèyàn yẹn náà. òun náà ti tún dúró lẹ́ni láti tún bẹ̀rẹ̀ sí ní jẹ́ àwọn ọmọ Yorùbá nípa láì sọ sí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ. ogun dé ń sìn wàhálà dé ń sìn ó bá Sunday Igboho ó bá gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kò sí kankan nínú gbogbo àwọn báyìí torí gbólóhùn kan ṣe sí nítorí pé èyí tó ń gba 8 million wà nínú wọn èyí tó ń gba 10 million wà nínú wọn èyí tó ń gba 5 million wà nínú wọn èyí tó ń gba 3 million wà nínú wọn èyí tó ń gba 1 million wà nínú wọn èyí tó ń gba owó tí ò tó yẹn wà nínú àwọn ọba yìí nítorí owó oṣù tó ń gbà lọ́wọ́ ìjọba dòdò tó ti jẹ́ wọn ò lè sọ òdodo kí ló dé tẹ́ fẹ́ ta àwọn ọmọ ilẹ̀ Yorùbá kí ló dé tẹ́ fẹ́ fi torí ìrun yìí
bí àwọn àkọ́kọ́ bá tiẹ̀ ṣe táwọn bàbá wọn bá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí ṣé kò lẹ́tọ̀ọ́ kí àwa ẹ̀yin táwa tún bá láyé yìí ṣé kò yẹ kẹ́ ẹ yí ìwà yẹn padà ìjẹ́ bẹ́ẹ̀ àwọn òyìnbó ṣe sí ara wọn ní ìgbà ayé ìwáṣẹ̀ wọn ìjẹ́ bẹ́ẹ̀ náà sì ń ṣe ń sìn. bá wọlé ayé ẹja rí ohun tó ń ṣẹlẹ̀ ayé yìí ò tó pọ̀n bíntín nílé ayé yìí kí ló dé tẹ́ ẹ fẹ́ fi tà wá kò wá sí ọba kọ́ṣọ́ ní gbogbo ìdíwọlẹ̀ Yorùbá ní gbogbo state mẹ́fẹ̀ẹ̀fà tó jáde tó sọ̀rọ̀ ẹ má ihun tá à ń gbọ́ nípa à ń ṣiṣẹ́ abẹ́lẹ̀ àfi kí Ọlọ́run kó ṣàánú ẹ̀yin bàbá wa wọ̀nyí ìwà táwọn bàbá wa ti hù ní àwọn ọdún tó ti kọjá lọ́hùn ẹ tó yí padà nínú ìwà aburú ẹ yé tà wá nítorí pé gbogbo nílé tá a kọ́ pẹ̀lú ọmọ tá a kọ́ ló sì máa gbé gbogbo ilé tá a kọ́ tà nígbà tí gbogbo gudugbẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ ẹ pọ̀ tá a bá ka gbogbo ọba tó wà ní ilẹ̀ Yorùbá ní àpapọ̀ mi ò lérò wípé bẹ́ẹ̀ lẹ tó 3,000 láti ilé àtòkò ṣùgbọ́n tẹ́ bá wo citizen Yorùbá tó wà lórílẹ̀‐èdè Yorùbá tá a bá yọ àwọn àjèjì tá a mú Ìgbò kó ń bẹ̀ tá a mú àwọn ẹ̀dẹ́ èèyàn kó ń bẹ̀ kò ní burúburú ká má sì ní 30 million to 40 million Yorùbá. nítorí pé tẹ́ ẹ bá yí padà lórí bẹ́ẹ̀ ṣe ń ta àwọn èèyàn wa tẹ́ ń kó àwọn èèyàn wa sóko ẹrú nítorí ayé nítorí jàǹkárìwọ̀ pàǹtí nítorí materials lásán olówó kan ò lè sun yàrá méjì lẹ́ẹ̀kan olówó kan ò lè gun plane méjì lẹ́ẹ̀kan ọlọ́lá kan ò lè gun mọ́tò méjì lẹ́ẹ̀kan kí ló dé tẹ́ ń ta àwọn Yorùbá tó nígbà tí ogun bá dé gbogbo àwa tá a wà lókè òkun àfi títóbi Ọlọ́run búra fún yín tẹ́ ẹ bá ba ìlú Nàìjíríà jẹ́ mọ́ àwọn èèyàn wa lórí tẹ́ ẹ bá sá wá síbi àwa náà àgbóná mọ́ yín nítorí gbogbo tá à ń wí kò sí nǹkan méjì ẹ fẹ́ bára yín ṣe ẹ fẹ́ bára yín pé ìpàdé àpapọ̀ ẹ dẹ̀ sọ̀rọ̀ bíbí bàbá yín orí ìsun yín orí ìran yín ẹ wá sọ di ohun tàgé ẹ sọ di nǹkan ṣeré ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ojúmọ̀ gbà mí ti ojúgbà gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ti fún yín. ẹ wá ń tà wá fún àwọn ìjọba dẹrandẹran àwọn ìjọba pani ó ní ọmọ olóró ó wá ń gé èpè èrò jẹ ọmọ aláṣọ Yorùbá ń wo àkísà bí gbogbo ọ̀jọ̀gbọ́n ṣe pọ̀ tó níbi tẹ́yìn tí ń tà wá àwọn ọmọ wa ò mọ nǹkan tó ń jẹ́ ìbọn ohun tí àwọn ọmọ wa mọ̀ òun ni kọ̀ǹpútà òun ni IT táwọn ọmọ wa mọ̀ láti lo kọ̀ǹpútà láti lo íńtánẹ́ẹ̀tì bọ̀ àwọn náà ti lókè lọ́hùn ọmọ ọdún mẹ́wàá wọn á gbé AK-47 AK-45 bọ́dẹ̀ jẹ́ 47. kí ló dé ẹ̀ẹ́dẹ̀ tálé ẹ̀tọ̀nà jẹ́ẹ̀tì lẹ́tún lé káàkiri ń sìn ohun ayé máa báyé lọ pàǹtí ní pàǹgolo ní gbogbo nǹkan tẹ́ ń dì mọ́ káàkiri yìí ṣé ẹ ronú ni ẹ̀yin bàbá yẹn ronú ẹ̀yin tá a jọ jẹ́gbẹ́ nínú èèyàn bá yẹn ronú
ẹ̀yin tí tẹ́ wà lórí ìpòdó bàbá wa nítorí ẹni kékeré ọba kan ò sí kí ló dé tẹ́ fi ń hurú wà tẹ́ hù yìí. Ọ̀ní ò fẹ́ bá Aláàfin ṣe, Aláàfin ń dupò pé mi ni mo ju Ọ̀ní lọ nínú oyè. Kí lẹ fẹ́ gbà nídìí yẹn? Ṣé nínú wàhálà tá a wà yìí? Ọ̀ní kí ọkàn kó ṣíwájú kí paramọ́lẹ́kùn tẹ̀lé kí ó jò la bàbá wọn kó máa wọ́ rúru tẹ̀lé wọn gbọ̀ lẹ́yìn. Ta ló máa kojú ẹkùn láì ṣàwò? Ẹ̀dẹ̀ mú wẹ sọ́wọ́ dìdàkudà gbogbo àwọn ọmọdé ọmọ ọ̀mùtí wọ́n di ọmọ tó ń sùn sábẹ́ gádà. Ẹ wọ́ sórí íńtánẹ́ẹ̀tì. Tẹ́ ẹ bá bẹ́ èèyàn mẹ́wàá sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì èèyàn mẹ́sàn-án ló máa béèrè owó lọ́wọ́ yín. Kí dè ṣe kó fi ṣèkà kò sí lọ́wọ́ wọn ni. Ẹ sọ gbogbo àwọn ọmọ wa di yahoo yahoo. Ẹ̀yin bàbá yìí ẹ̀dẹ̀ rí gbogbo nǹkan yìí. Àwa ń blame ìjọba. Ìjẹ́ tó máa gbé ìjọba lẹ́yìn gangan lọ́wọ́. Pé àṣà padà sábà ṣèkínní kan ọba. Ṣẹ́yìn ọba tí àṣẹ fẹ́ padà sẹ́nu ẹ̀ yìí. Tẹ́ ẹ máa lọ fi ájó lágbo wá sẹ́yìn dé. Tó jẹ́ gbogbo ògbà agbóṣẹ̀fí àlàó ni. A ní kékeré má ṣe àríyá. Bọ́ ìyẹn ò ní kẹ́ ẹ má lè jọ papọ̀ jókòó láti sọ nípa ọ̀rọ̀ bàbá yín lórí ìsun yín. Ìlú dẹ̀ ju ọba lọ, ẹbí ju ọba lọ. Kí ló dé tẹ́ fi ń ṣerú bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹ ẹ̀yin kábíyèsí? Ẹ̀dẹ̀ ti lé èèyàn kan náà o nítorí pé ń sìn ọ̀rọ̀ OPC náà tún gbé káàkiri sọ̀rọ̀ ń pa Yorùbá mọ́. Ọ̀rọ̀ bó ṣe máa kó gbogbo ẹgbẹ́ ọmọ ọdún àjọ nítorí pé bá di lọ́la kan àwọn á lè jáde fún sẹ́nítọ̀ tàbí fún kankan tàbí pé federal government á lè gbé contract fún wọn tàbí á lè gbowó fún wọn láti ta ọmọ Yorùbá. Ẹ bá ṣe Ọlọ́run bá tó nílé ayé Ọlọ́run ló ju ẹ̀dá lọ. Ọlọ́run ló mọ ìbẹ̀rẹ̀ àti òpin ẹnikẹ́ni àti ààrẹ ẹgbẹ́ ni o àti ààrẹ àwo ni o àti ààrẹ ẹ̀kọ́kọ́ àti ààrẹ ìṣàsùn Ọlọ́run ló ju gbogbo ẹ̀dá lọ. Gbogbo ẹ̀yin atàfàsókè yìí dóborí ní ilẹ̀ Yorùbá. Bí ọba ayé báwo ò bá rí yín ọba ayé ń rí yín gbogbo yín lẹ mọ ìkọ̀kọ̀ ọkàn yín. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share program yìí kẹ̀dẹ̀ máa bá mi lọ́ọ̀fẹ́. Kò ná yín ní kankan even lórí YouTube. Ẹ máa bá mi like kẹ́ máa bá mi lọ́ọ̀fẹ́. Kẹ́ máa bá mi subscribe. Aago kan wà ń bẹ̀ bẹ́ẹ̀ kan wà ń bẹ̀ tí n bá ti ṣe program á lè inform yín pé lágbájá yìí ti ṣe program. Ọwọ́ tẹ́ fi ń tẹ ọwọ́ yẹn ò ní dìbàjẹ́ ọwọ́ yẹn ò ní dọwọ́ òkúta. Àwọn bàbá wa bóyá ìpè ni o bóyá ìdààmú ni o Ọlọ́run ọba tó láyé tó lọ́run ló mọ ègún tó ń gún ọmọ Yorùbá tó ń gún àwọn olórí wa. Ṣọ́ kó yín sínú àkàràbà ni àbọ̀ kó àwọn bàbá wa ọba yìí sínú àgádágodo ni àbọ̀ kó yín à ń kó àwọn bàbá wa yìí mọ́gi ni lẹ́sẹ̀ fẹ́ ta gbogbo nǹkan ní wa. Ẹ̀tún fẹ́ ta gbogbo ẹ̀tún fẹ́ tọ́jọ́ ọ̀la àwọn ọmọ kéékèèké. A lè bá àwọn ará náà tí lò pọ̀ kò lè sí ìlọsíwájú kan. Ó ti bà education lẹ̀ náà ti jẹ́. Mọ́dẹ̀ ṣe máa bá tilẹ̀ Yorùbá jẹ́ òun ló kù tán lé káàkiri ń sìn. Ó ti lé àwọn àgbẹ̀ lóko. Ó ti àṣìfẹ́ mu wọn. Ẹ̀yin ọba yìí náà lẹ́dẹ̀ ń kó màálù fún wọn. Nítorí pé ẹni màálù òun lè fi ń jẹ́ kó máa lọ pa àwọn àgbẹ̀. Ẹ̀yin ọba yẹ mọ ohun tẹ́ ń ṣe. Ẹ rántí pé èèyàn nìyí. Ẹ rántí pé ọjọ́ kan ń bọ̀ tí àrò máa dilẹ̀ lẹ́yìn asunṣu jẹ́. Mo fi àkókò yìí bẹ̀yìn. Àtọba wa nílùú Ifẹ̀ ní nílé ọba Ògúnwùsì àti bàbá wa Láàfin àti bàbá wa Láké ìfún ọba mi ọlọ́tà ọ̀fọ̀tà
bẹ́ẹ̀ bàbá wa Kárìgbò bàbá wa Síkírù Adétọ̀nà bó dẹ̀ jẹ́ mi ò rántí orúkọ wọn. even ọbẹ̀ èmi Adó Olúgbọ́n bẹ́ẹ̀ títí lórí bàbá Sálíù Adétúnjí even títí lórí ọba Àsọlọ̀ bàbá wa Akíolú ọba Òjòkòrò bẹ́ẹ̀ lọ ọba àbà ọba Ọlọ́nà Fọ̀dọ̀land lọ bẹ́ẹ̀ ọba Àlógbò káàkiri wá dórí gbogbo ẹ̀yàn ọba lórílẹ̀ Ìfẹ̀mọ́ rẹ̀ wá dé gbogbo ẹ̀yàn ọba káàkiri wọnú Ìlọrin wọnú ìlú Ìlọrin títí wọ Ọ̀kẹ́rẹ́ of Ṣakí bóde jẹ́ ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀ ẹ má tẹ àwọn èèyàn wa báwọn bàbá wa àtijọ́ má ṣe kó àwọn èèyàn wa lẹ́rú tó ń lọ tàwọn èèyàn wa sí Portugal tó ń lọ tàwọn èèyàn wa sí Brazil tó ń lọ tàwọn èèyàn wa sí Jamaica ọgbẹ́ tó wà ń bẹ̀ yẹn ò tí ì tán dè ní Jamaica ò fẹ́ bá gbogbo Áfíríkà ṣe ìkànnì ìmí ilẹ̀ ti tún bẹ̀rẹ̀ yìí o inú Nàìjíríà ilẹ̀ ti tún bẹ̀rẹ̀ sí ní tàwa yìí kí ló dé kí lè fẹ́ dà ẹ̀dẹ̀ ti bà gbogbo lẹ̀ jẹ́ kí lè fẹ́ dà kí lè fẹ́ jẹ́ wọ́n ní Ọlọ́run dẹ̀ ni a máa bẹ̀ṣẹ̀ ìran bàbá wò látòrí ìran kìíní títí ó dórí ìran kẹfà bẹ́ẹ̀ ni kékeré nínú ọ̀rọ̀ Ọlọ́run kan kò ní lọ láìṣẹ ṣé ẹ fẹ́ jẹlé ayé tán kẹ́ ẹ bá lè jẹ́ fáwọn ọmọ yín ẹ fẹ́ jẹlé ayé kẹ́ ẹ bá ilẹ̀ jẹ́ kẹ́ àwọn ọmọ yín máa lẹ́yìn kí lẹ fẹ́ gbà Sunday Igboho ṣáwà níbi tó wà àgbúrò yín mọ́ tó bá jẹ́ pé ẹ̀yin ọba alẹ̀ Yorùbá lápapọ̀ ẹ pera yín jọ ẹ bára yín ṣe ìpàdé ẹ fi ọ̀rọ̀ èmi ni mo jù ẹ́ lọ wọ kọ́ ló jù mí lọ sílẹ̀ tó bá jẹ́ ní ti tọ́jú orí bàbá wa Láàfin àgbàlagbà ni wọ́n ọwọ́ Àwórì ẹnu ògbólílí bàbá wa ògbólílí bàbá ẹ̀ wà. tó bá jẹ́ ní tọ́jú ọ̀tọ́rí ṣùgbọ́n tó bá jẹ́ nípa tìpò oníkálukú yẹn ẹ fààyè ipò sílẹ̀ ẹ fààyè chairman sílẹ̀ ẹ fààyè yín pé bóyá lágbájá kan ló sọ nǹkan kan mi ò fẹ́ kò fi lọ̀ mí tó bá ti jẹ́ pé àdíà tó mú wá ohun tó dání kí lẹ fẹ́ gbà nínú superiority Ọlọ́run ọba nìkan ló jẹ́ mọ́tòmọ́tò ọba ńlá ọba kàyàkàyà ọba ha ọba ho ọba hẹ́n alápàdúpẹ́ aláyèdúpẹ́ ọba tó ní ipò tẹ́nìkan ò ní. àbọ̀rọ̀ rẹ̀ tó fọ́mọlúwàbí Ọlọ́run ajọ́ tètè yé yín o ẹ̀yin bàbá wa àwọn ò ní bú yín ṣùgbọ́n ẹ yé tàwọn èèyàn wa bí àwọn ọ̀ràn wa àkọ́kọ́ tí kò ṣe láti máa tàwọn èèyàn lẹ́rú kí dẹ̀nà fi tù yín lójú ń gbà yẹn kí ló fi tọ̀ àwọn bàbá wa lójú nítorí jígí àwòrán fóònù tó fi ń yarun lóríṣiríṣi ohun tí ò tó nǹkan kan lẹ fi ń ta àwọn èèyàn lẹ́rú ń gbà yẹn gbogbo ẹ̀yin èèyàn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ even Madam Tinubu status ẹ̀ ó yẹ kó wú dànù kó lórí ilẹ̀-èdè lórí Èkó ni tó bá yẹ wíwú ló ṣe máa wú nítorí pẹ̀lú iṣẹ́ ẹrú náà ṣe tó fi rí owó láti máa tẹ èèyàn ẹlẹgbẹ́ wọn ẹ̀yin yìí náà lè ń fa àwọn bàbá wa yìí náà ló fa àwọn èèyàn sílẹ̀ ńgbà tẹ́ ń lọ jẹ́ àwọn èèyàn tẹ́ máa lọ ìfẹ́ẹ̀dì fíléèjì onífíléèjì tó dẹ̀ jẹ́ Yorùbá lè tó gbogbo yín wọ́n dẹ̀ ní bí a ṣe bí ẹrú la bí ọmọ wọ́n ní ọ̀nà ló jìn ẹrú ní bàbá ẹ̀ ń fa àwọn èèyàn wa ṣiṣẹ́ tipátipá sójú òun tì yín ni táwọn òyìnbó tún ṣe bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ làwọn òyìnbó ń ṣe ẹ̀ dẹ̀ fẹ́ lajú sílẹ̀
tá a bá máa wí ẹ máa ọ̀pọ̀ yẹn á mú Islam mọ́ra ọ̀pọ̀ yẹn á mú ọ̀rọ̀ ẹlẹ́sìn mọ́ra ṣọ́rọ̀ ẹlẹ́sìn ló wà ń bẹ̀ lóní ká máa lọ gbowó. wọ́n gbà tán gbé kọ́ńtrátì fún yín tẹ́lẹ̀ tán ní kẹ́ ẹ ṣọ̀nà jẹ́ ṣọ̀nà ìjọba tán ní kẹ́ ẹ ṣomi ṣe ṣe kí lẹ fọwọ́ yẹn ṣe àfòràn lọ̀pọ̀ yín lọ ṣe àfòràn ọmọ fọ̀rọ̀ ibi mí ẹnìkan kì í fọ̀rọ̀ òbí bàjá má fọ̀rọ̀ ibi mí ẹnìkan kì í fọ̀rọ̀ ògbó bàfùmọ̀ má fọ̀rọ̀ ibi mí ẹnìkan kì í fọ̀rọ̀ ògbó odò bàjẹ́rẹ́. mo ṣe é ná ni kò sí àṣegbé tó bá jẹ́ pé ẹgbẹ́ bá mọ̀ pa ṣègbè wà ní. oògùn tẹ́ ń ṣe tẹ́ ẹ gba kọ́ńtrátì tẹ́ ẹ parí kọ́ńtrátì tẹ́ ẹ ṣe kọ́ńtrátì yẹn kò yẹ kó tí wọ́n jẹ́ ìbẹ̀rù fún yín ó yẹ ká ẹ gbẹ́kẹ̀lé oògùn yẹn pé ẹ ti ṣe àṣegbé ọlọ́wọ́n ọba nìkan lọ́ba kíbiri ìyáwó tó lè ṣe é gbé ẹ̀yin ẹ̀dẹ́ èèyàn ẹ ronú ẹ má balẹ̀ ayé jẹ́ fún àwọn ọmọ gbogbo àwọn ọmọ wa ti di ọmọ aláṣẹ́wó wọ́n ti di àwọn ọmọ tó ń mu tamadọ́ wọ́n ti di ọmọ tó ń sùn sábẹ́ gọ́tà gbogbo àwọn èwe ọ̀la àwọn tí bá gbé ògo ilẹ̀ Yorùbá ga ayé ọba yìí lẹ ti gbàgbà tẹ́lẹ̀ inú yín dẹ̀ ń dùn. ó tẹ̀ lé mọ́ kan lára ó lé mọ́ kábíyèsí kan lára ijó ní kura bó bá jọmọdé ṣáwọn yúùtù tán ní kó fọjọ́ ọ̀la sílẹ̀ fún nìyẹn. ṣẹ́yìn yúùtù nítorí tó máa ń pariwo yúùtù ẹ jẹ́ káwọn yúùtù ṣe àárín tí Bánkọ́lé ṣe ń gbà tó wà ní house. tá a bá tún wo ìdàkejì ń sìn ọba wa Abdulrasheed ṣebí yúùtù lòun náà ẹ rí gbogbo bọ́n ṣe ń ṣe àwọn náà ló tún jẹ́ míà àwọn náà ló ti ṣe kinní kan ṣẹ́yìn yúùtù tó fẹ́ fẹ̀yìn sílẹ̀ fún rẹ̀ yàtọ̀ sí àwọn bàbá wa Aláàfin pẹ̀lú àwọn bàbá wa Sálíù Adétúnjí pẹ̀lú àwọn ọba míì tá a mọ̀ ẹ̀yin ọba tẹ́ ẹ joyè ń sìn ọ̀pọ̀ nínú yín ọjọ́ orí yín ò pé 50 kò pé 60 èyí tó dàgbà jù tá a lè sọ bóyá 70 ni ṣé ẹni tó jọba ní age of 40 ṣé kò yẹ kó mú ìyìn rere wá bá àwọn èèyàn ẹ̀. nítorí pé education nílẹ̀ Yorùbá wọ́n ti fọ́ ṣé báwo lọ́wọ́ ṣiṣẹ́ nìyẹn ṣé Awólọ́wọ̀ táwọn èèyàn wa fẹ́ rú ṣé Awólọ́wọ̀ torí pé òun jẹ premier bó dẹ̀ jẹ́ opposition leader ni ṣó torí ẹ̀ ṣó táwọn èèyàn wa fẹ́ rú ẹ̀dẹ̀ tí tó fi sílẹ̀ fún ààrẹ kan náà gbogbo agbádá tó ń dà káàkiri pẹ̀lú gbogbo ọ̀pá tó ń gbé káàkiri nísìnyí orí bó ṣe fẹ́ gba kọ́ńtrátì ni ohun tó ń lé káàkiri láti lè tẹ̀yìn ọmọ Yorùbá tẹ́nìkan bá dẹ̀ ti sọ̀rọ̀ àná àwọn ṣépè fún gbogbo èèyàn kan lè ṣépè fún. ẹ̀yin onífárere ẹ̀yin olóògùn ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣẹ̀ǹbáyé ẹ̀yin àfáàre ẹ lajú inú yín kẹ́ ẹ wò ọjọ́ ọ̀la ni kẹ́ ẹ wò iṣẹ́ rere ni kẹ́ ẹ já ṣe ẹ má jà wà nídìí bó pa ṣèbílẹ̀ ayé kí n ṣá ti ṣe ilé ayé bọ́run bá máa dá kò kàn mí ìyà tó ń bẹ lọ́run ju ilé ayé lọ olómi àwọnú ẹlẹ́dẹ̀ olómi àwọnú ajá olómi àwọnú pẹ́pẹ́yẹ ẹ̀mí olómi gbogbo iṣẹ́ jàgàjàgà tó ti ṣe ẹ̀mí olómi àwọnú igi ẹ̀mí olómi àwọnú ejò ẹ̀mí olómi àwọnú màlúù àwa mọ̀ pé adìyẹ ẹ̀mí àwa níwájú ilé ẹ̀ tó kọ́ báyìí àwọn dẹ̀ lọ́ra àwọn dẹ̀ fìtọ̀ bẹ́ẹ̀ bọ́ lọ́rùn nítorí kò ṣiṣẹ́ àlùjọ náà. kí ni wàhálà yín kí lè fẹ́ dẹ̀ yín kábíyèsí yìí tóyìn mo rí ẹ má jìyà gbé ẹ má mọ̀jálá gbé kí lè fẹ́ dà àfi kí Ọlọ́run kó ṣàánú gbogbo yín o. mo fi àkókò yín bẹ̀ yín ọba mo fi àkókò yín bẹ̀ gbogbo ẹ̀yin ìjòyè mo fi àkókò yín bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ní àpapọ̀ ẹ bá takìdí kẹrin nǹkan tó ń lọ
ẹ má ṣe jẹ́ kí ìyà kó jẹ wá gbé. kẹ́rí iye rẹ̀fúnjí tó ti wà ẹ̀yin ọmọ Yorùbá tá ń bá sọ̀rọ̀ tí ẹ takú tẹ́ ẹ gbọ́ nínú nọ́ọ̀tì Boko Haram ti pa roughly 350,000 people. Àwọn 4 million people ní refugee ló wà lórí adúró adẹ̀ǹpẹ̀rẹ̀ ní Islam. Àwọn olóòṣà míì nínú wọn ní nọ́ọ̀tì tó ń pera wọn ní Islam tó burú jù wọ́n burú ju ejò agbọ́n lọ. Wọ́n ti bà ilẹ̀ náà ti jẹ́ ilẹ̀ Yorùbá lókù tó ń penetrate láti wá bàjẹ́. Wọ́n fẹ́ bà Western education jẹ́. Àwọn Western náà ń bì yìí wọ́n pẹ̀lú àwọn tó wà lókè lọ́wọ́n ọmọ pé gbogbo nǹkan ọ̀nà fẹ́ bàjẹ́. Gbogbo nǹkan tí Britain tó ti ṣe láti iyebíye ọdún láti bí 200 years ní Nàìjíríà. Òun ni àwọn terrorists yìí náà ń tọwọ́ bọ̀ tí ò dé yá wọn Britain fúnra ara wọn tó ń lérò yìí pé àwọn ń ṣáìdì àwọn nọ́ọ̀tì. Kí ló dé tí Britain ò support ilẹ̀ South West àti South East? Ṣáà ní pé kẹ́ má ṣe ohun tẹ́ fẹ́ ṣe níbẹ̀ ni. Ṣé báwa náà ń gbénú ìlú iṣẹ́ ilé wa ní London bí ni? Abẹ́ ilé wa l'Amẹ́ríkà, ilé wa ní Canada, abẹ́ ilé wa nínú Europe. Ẹ̀tọ́ ọmọ èèyàn kú fi dùn wá. Kí ló dé tẹ́ ń lọ bá wọn? Ibi education yín ẹ̀yin lẹ mú òyìnbó, ẹ̀yin lẹ mú English language wá bá wa. English language yìí náà làwọn Boko Haram náà fẹ́ destroy. Ṣé Nàìjíríà jẹ́ ìlú tí gọ́ọ̀mẹ̀ntì méjì ti wà? Ẹ̀wẹ̀ n'ọjọ́ yìí Commodore something kan ló tún sọ̀rọ̀, Commodore kínní kan ọmọ Yorùbá ló sọ̀rọ̀. Àwọn ẹni títún ní kọ́kọ́ lọ gbé wá èyí tó ń ṣe fún àwọn Sunday Igboho àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé ojú wa padà tí wọ́n fi èèyàn mẹ́jọ sílẹ̀ nínú àwọn ọmọ wa lẹ́nìí nínú àwọn éèdì Sunday Igboho? Ìlú tí DSS ti lágbára ju kóòtù lọ. Ẹ̀dẹ̀ ń ṣe ìlú bíi gbẹ̀yìn nìkan lè wà nínú ayé. Kábíyèsí baálẹ̀ dáadáa Nasiru mo rí yín kábíyèsí bàbá. Ẹ̀dẹ̀ ń ṣe ìlú bíi pé ká sọ pé yín nìkan lè wà nínú ìlú lè wà nínú ayé. Ibi tí òde ti yé yín Yorùbá yìí náà dé ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nígbà tí Kano níbi 44 local government tí Lagos state níbi 20 something nínú Kano dẹ̀ náà ti yọ Jigawa code àbí nínú Kano náà ti yọ Jigawa. Ṣé ń gbà tí Boko Haram ti pa 350,000 people 400 million àbí 4 million ó ti jẹ refugee. Ẹ̀yin Yorùbá yìí pẹ̀lú ẹ̀yin ọba ẹ̀yin baálẹ̀ lajú sílẹ̀ ó ti jọrọ owó kí ló wó ó kọjá ká jẹun yìí ni. Àfi kí Ọlọ́run kó ṣàánú wa. Àwọn adúpẹ́ lè ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tó dáyé Ọlọ́run tó dá ọ̀run pé bóyójú ti àwọn DSS díẹ̀ pé wọ́n release àwọn bíi 8 nínú àwọn èèyàn wa. Àwọn èèyàn wa tó kó nílé Sunday Igboho. Mo kí gbogbo ẹ̀yin tó kó ẹ káàbọ̀. Àánú Ọlọ́run á bá yín gbé, ojú rere Ọlọ́run á wò yín. Ayọ̀ yín ò ní díbàjẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ìlàkàkà lórí bọ́n ṣe fi àwọn ẹni yìí sílẹ̀. Àtẹni tó wà lórí Facebook, lórí YouTube. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ẹ rìnrìn àjò, ẹ̀yin tẹ́ ẹ náwó tẹ́ ẹ nọ́ra. Àrídìnú ẹnì kọ̀ọ̀kan yín ò ní dìbàjẹ́. Ríre là ń sọ̀rọ̀ àtàrẹ ayé yẹn á rojú ọ̀nà yẹn á tòrò. Níwá jíjẹ mímu tì. Mo wá fi àkókò yìí tọrọ lọ́dọ̀ Ọlọ́run Olódùmarè pé ilẹ̀ Yorùbá dúró
ògo Ọlọ́run ìmúṣẹ Ọlọ́run á ṣẹlẹ̀ lórí ilẹ̀ Yorùbá. mo wá fi àkókò yìí tí wọ́n padà sí ọ̀dọ̀ gómìnà Dàpọ̀ Abíọ́dún. gómìnà Dàpọ̀ Abíọ́dún ó sòòyà ìkà púpọ̀. ẹ̀yin Àwórì ẹ má dìbò fún Dàpọ̀ Abíọ́dún, ẹ má dìbò fún, kò sí ohun tó bá gbé wá ní ìgbà tó bá ń bọ̀. gómìnà Dàpọ̀ Abíọ́dún ò ṣe ọ̀nà, kò ṣe nǹkan kan sí ilẹ̀ Àwórì, kò ṣe nǹkan kan sí Ifọ̀ local government, kò ṣe nǹkan kan sí Adó-Odò Ọ̀tà local government, exactly ọ̀nà Ọ̀tẹ̀lẹ̀, kò ṣe nǹkan kan sí ọ̀nà Ọ̀tẹ̀lẹ̀. ọ̀nà Ọ̀tẹ̀lẹ̀ di kòtò jìgbúnjìgbún. ní ọ̀nà Ọ̀tẹ̀lẹ̀ máìlì 8 láti Ìtẹ̀lẹ̀ dé Ọ̀tà, kò síbi tẹ́ ẹ lè gbà kọjá ńbẹ̀ tẹ́ ẹ ti ní rí èèyàn. ìlú ńlá ni income tó máa wọlé nínú ìlú yẹn. tí Dàpọ̀ Abíọ́dún gómìnà ó sọ pé ó máa wá ṣe dáadáa ló wí, ó dẹ̀ ṣe é. ẹni tó bá mọ gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ bá wa bẹ bàbá yìí kó bá wa ṣọ̀nà Ọ̀tẹ̀lẹ̀, kó bá wa ṣe ọ̀nà Òṣùké, kó bá wa ṣe ọ̀nà Ológbò. gbogbo ọ̀nà Èjìlá Àwórì kò sí ìyí tó ṣe é gbà. ọ̀nà Àgbárá ò dáa, ọ̀nà Alápótí ti bàjẹ́, ọ̀nà Adó-Odò ò dáa. àbí yín lówó ẹ má fún wa lówó, ẹ bá wa ṣe ọ̀nà tí mọ́tò lè rìn. ẹ bá wọn bẹ gómìnà Dàpọ̀ Abíọ́dún ẹ lọ sí àárín Ọ̀tà, ẹ dé Ṣàngó Ọ̀tà, ẹ wo ọ̀nà Ìjókòó, ẹ kó láti Ìjókòó kẹ́ ẹ lọ sí gas line, láti gas line kẹ́ ẹ gbàbẹ̀ lọ kó di Alágbàdo, láti gbogbo èmi lọ Alágbàdo crossing wọ Àdìyàn, Òrúdú. gbogbo ọ̀nà yóò dáa, gómìnà yóò ṣe nǹkan kan. bẹ́ẹ̀ náà ni gbogbo èmi lèmi lọ́nà àwọn Ayétòrò. ọ̀nà Ayétòrò kò ṣe nǹkan kan síbẹ̀. ọ̀nà Mẹ́kọ́ kò ṣe nǹkan kan síbẹ̀. láti Rándù lọ́dẹ Ìgbógílà gómìnà Dàpọ̀ Abíọ́dún ò ṣe nǹkan kan síbẹ̀. láti Ìlaró lọ yọ sí Owódé ní ọ̀nà Ọ̀dọ̀gọ̀ kò ṣe nǹkan kan síbẹ̀ yẹn, kò sí ọ̀nà, kò ṣe nǹkan kan. ẹ bá wa bẹ gómìnà Dàpọ̀ Abíọ́dún kí ló wá ṣe lórí gómìnà. tó o bá tiẹ̀ tún wá rí nǹkan kan ṣe fún àwọn Àwórì ní Adó-Odò àti Ifọ̀ local government. nítorí ọ̀nà méjì ni ọ̀nà tí àwọn Àwórì ti wà nínú Ògùn state. wọ́n wà ní Adó-Odò Ọ̀tà local government, wọ́n dẹ̀ wà ní inú Ifọ̀ local government. nítorí èmi ni gbogbo bẹ́gà wádé, èmi ni Akínọjọ́ bí nǹkan lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi lọ sí Ìjú Alágbàdo, Ìjú water works. Ifọ̀ local government ló control ẹ̀, ilẹ̀ Àwórì dẹ̀ ni. gómìnà Dàpọ̀ Abíọ́dún ò ṣe ọ̀nà, kò fún wa ní ọ̀nà, kò ṣe nǹkan kan, kò síná, kò sómi, kò ṣe nǹkan kan. ẹ bá a bẹ̀rẹ̀ pé kí ni gómìnà Dàpọ̀ Abíọ́dún kí ló gbé ṣe nínú Ògùn state. ó ti ń lọ bí ọdún 3 bọ́dẹ̀ jọdún 4 sìn, bọ́dẹ̀ jọdún 2 ni. láàárín gbogbo ìgbà yìí, gbogbo pírójẹ́tì tí gómìnà tàná tó fi sílẹ̀, gómìnà yóò yà sí kankan nínú ẹ̀. ìbọ̀lẹ́fẹ́ jí owó Ògùn state kó lọ. Adó-Odò Ọ̀tà local government, Ifọ̀ local government, òun ló ń generate gbogbo income tó pọ̀ jù nínú Ògùn state. ó lè kéré, èrò tó wà ní òkéré. ẹ bá wa bẹ gómìnà Dàpọ̀ Abíọ́dún kó bá wa ṣe ọ̀nà Ọ̀tẹ̀lẹ̀, kó ṣe ọ̀nà Òṣùké, kó ṣe ọ̀nà Ìgbẹ́sà, kó ṣe ọ̀nà Èjìlá Àwórì, kó ṣe ọ̀nà Àgbárá, kó ṣe ọ̀nà Alápótí, kó ṣe ọ̀nà Adó-Odò. ọ̀nà Tátà Àjòhùn, Ìbọn Aládé kò ṣe lọ mọ́.
tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ní kankan ṣe owó yín kọ́ ní owó yẹn owó tó ń jẹnẹrétì wọlé owó stéètì ní gómìnà Dàpọ̀ Abíọ́dún tẹ́ ẹ bá lè ṣe kó ń bẹ̀ kó lómi ṣe é. kí la fẹ́ dà nílé ayé yìí náà ìyẹn wá dúró bẹ́ẹ̀. àwọn ẹbí kan wà àwọn afọ̀gbọ́gbáre lọ́wọ́ àwọn ẹlẹ́bí ọ̀rọ̀ wọn sì ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ wá sórí ibi yìí àti wọ́n wòlíì èké wòlíì obìnrin tó ń ríran èké tó jogún ológun ló fẹ́ gbà fáwọn èèyàn àtẹ̀yìn fámìlì tẹ lórúkọ ní Kòròdú tẹ fẹ́ gbalé onílé tẹ fẹ́ léyàwó níyàwó dànù àtàwọn ọmọ ẹ̀ ọ̀rọ̀ yìí ti wà ní human right ìwọ́dẹ̀ níyàwó tiẹ̀ l'Amẹ́ríkà ó dẹ̀ fẹ́ kọ́ ọmọ rere gbẹ̀yìn wọn náà ẹ̀yin tẹ́ ẹ wà nídìí wàhálà yìí tó jogún ológun lẹ́ ń dúró dè pé tí ogún ológun bá ti kú lẹ́yìn tí òkú bá ti fi ọmọ tó fi ìyàwó sílẹ̀ tẹ́ ẹ wá gàba lórí ogún ológun ẹ jáwọ́ ń bẹ ilé ayé ò tó pọ́n ilé ayé ò tó nǹkan kan ẹ̀yin èèyàn tó ń hùwà yẹ ẹ̀yin èèyàn tó lórúkọ ni ẹ ṣe lè ṣọ̀tá títí kẹ́ ẹ tún ṣọ̀tá àwọn ọmọ ẹ wá lọ kó àwọn àléyìn ẹ kó sínú ilé àbúrò yín bó dẹ̀ jẹ́lé ẹ̀gbọ́n yín ni àwọn ìyàwó òkú wá ń jìyà àwọn ọmọ òkú ń jìyà kí lẹ fẹ́ dà Ọlọ́run á ṣàánú yín mo ń sọ gbogbo pẹ̀tẹ́pẹ̀tẹ́ tí n bá náà ń pàpà ẹni tó bá ta bá kó lọ túnbẹ̀ ṣe kó tó di pé a máa gbé orúkọ yín sórí nẹ́ẹ̀tì àá fi orúkọ yín síbi àtúnfi fọ́tò yín sí kí gbogbo ayé lè mọṣẹ́ ibi tẹ́ ń ṣe. ní wákàtí ọ̀wọ̀ ẹ̀mọ́ wá fẹ́ mú àdúrà wá ojú rere Ọlọ́run Olódùmarè àtọ́bíjọ ọba ayérayé Ọlọ́run àpáta ọba tó láyé ọba tó lọ́run ọba tó ní wíwọ ọjọ́ ìwọ Olódùmarè àtẹríba sí ìhà rẹ gbogbo alá ń lọ sójú oorun lẹ́nìí Ọlọ́run Olódùmarè mo fa gbogbo ojú gbogbo ọkàn tó ń bá mi share program gbogbo àwọn olólùfẹ́ mi tó darapọ̀ pẹ̀lú mi mo fà wọ́n lé ọ lọ́wọ́ mo fi lé àtọ̀nà wọn lé ọ lọ́wọ́ Olódùmarè má jà rí ogun àsápè lórí ẹnì kọ̀ọ̀kan wọn ìṣọ́ rẹ lójú oorun ìṣọ́ àṣọtọ̀ rẹ lójú oorun ìṣọ́ àṣọtọ̀ rẹ lójú àlá ìṣẹ́gun rẹ lójú oorun ìṣẹ́gun rẹ lójú àlá Olúwa bá mi ṣọ́ wọn Olúwa bá mi ṣẹ́gun fún wọn jẹ́ kí àánú Ọlọ́run kó bá gbogbo wọn Ọlọ́run o Olódùmarè ọba mi máa tóbi jù májẹ̀mú rẹ tó o ti ṣe lórí wọn wọ́n máa wálé ayé ọ̀ ní dẹni ìyà ọ̀ ní dẹni òfò Olúwa jọ̀ọ́ má ṣe jẹ́ káwọn ẹni yìí gbogbo ojú tó ń wò mí gbogbo ọkàn tó ń fọwọ́ ẹ̀ share program yìí má ṣe jẹ́ kán dẹni òfò má ṣe jẹ́ kán dẹni ìyà má jò jẹ wọ́n ayé wọn má jò korò ìpọ́njú má jò débẹ́ nìkankan wọn àìnírí náà àìnírí lò Olúwa jẹ́ dópin nínú ayé wọn gbogbo jàǹbá rin jàǹbá ọfà jàǹbá aná jàǹbá yẹ̀pẹ̀ jàǹbá èèyàn tẹ̀sù tàdìyànú tọ́sọ́tà jẹ́ tó lóògùn tálásàsí ọ̀run òwò Olódùmarè gba agbára lọ́wọ́ wọn má ṣe jẹ́ ṣẹlẹ̀ sẹ́nì kankan wọn Ọlọ́run gbogbo ẹ̀dá tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí láti Canada London Amẹ́ríkà ní gbogbo àgbáńlá ayé ní Dublin ní lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí wọ̀lú London gbogbo ẹ̀yin tẹ́ ń dààmú lórí ọ̀rọ̀ òwe ìgbélú tàbí tí ìwé yín wà nínú ọmọ ọ́fíìsì wọn Ọlọ́run Olódùmarè wá lọ fọwọ́ tọ́ àwọn immigration lọ́kàn jẹ́ kó release ìwé yín jẹ́ ká ẹ ní ìfọ̀kànbalẹ̀ gbogbo obìnrin tí ò lọ́kọ Ọlọ́run bá mi pèsè ọkọ fún gbogbo ẹ̀yin obìnrin tí ò lọ́mọ Ọlọ́run Olódùmarè bá mi pèsè ọmọ àgbérò ọmọ àgbéyè fún yín Ọlọ́run Olódùmarè gbogbo ẹ̀yin ọkùnrin tí ń bẹ Ọlọ́run fún ọkọ àbí fún ìyàwó tó máa jẹ́ títí yín ni pé kọ́lọ́run kó pèsè fún yín ìkọ̀kan nínú wa àtọbìnrin àtọkùnrin àní bó ń ṣẹ̀rìn àní bá máa ráyè fọwọ́ tì í àwọn afẹ̀jẹ̀ ènìyàn bẹ̀ṣù àwọn afẹ̀jẹ̀ ènìyàn bówó àní bá wọn rìn
àní rìn lọ́jọ́ tẹ́bí ń pọ̀nà. Àwọn akọ́nimọ́jà, àwọn oníjígí ikú, àwọn ọlọ́fà òru tó máa ń ta ọfà sí èèyàn ọfà àpèpá àpèta. Ọlọ́run Olódùmarè, àwọn alágàdàǹgbodò kú tó máa ń gbani lágàdàǹgbodò ìyà. Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ kó ní ọwọ́ nínú, kò ní jẹ́ kó ní ìkápá lórí ayé gbogbo yín. Mo fi àkókò yìí tọrọ fún yín. Gbàgede ilẹ̀kùn àánú Ọlọ́run á bá mi ṣí sílẹ̀ fún yín. Ojú rere Ọlọ́run á bá mi wò yín. Bẹ́ẹ̀ bá ti ń nawọ́ sẹ́ ẹ̀ máa rí mú láyé yín. Tẹ́ ẹ bá ti ń lanu ẹ̀ máa rí èèyàn pè. Ẹni alẹ́yìn ayé kan ò ní gbà ṣe yín ṣe. Ẹ̀gbá ayé kan ò ní gborí ọwọ́ yín dànù. Àbùdí ni tolókan, àbùdí ni tọlọ́sà. Ó ní tòjò tẹ̀rù lé alákàn kì í gbẹ. Ọ̀nà yín ò ní gbẹ fọwọ́. Gbogbo ẹni tó ń wọ́nà àtijọ́ àti máa ti jẹ́ èèyàn. Gbogbo ẹ̀dá tó fẹ́ wá sí ìlú òyìnbó tó ń wá físà. Tàbí tó ń bẹ lọ́hùn fúnṣẹ́ kan láti lè máa rí jẹ, láti lè máa rí mu. Ọlọ́run Olódùmarè á bá mi pèsè fún yín. Ayé yẹn á rójú o. Ọ̀dẹ̀dẹ̀ yẹn á tòrò. Ilé yẹn á rójú. Ọmọ yín ò ní dòkú, ọkọ yín ò ní dòkú. Ìyàwó yín ò ní dòkú. Ẹni tí ò tí ì fọ́kọ kò ní fẹ́kọ̀ òkú. Ẹni tí ò tí ì bímọ kò ní bí òkú. Oyún àníró, ọmọ àbíyè lọ́lọ́run máa ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín. Mo fi àkókò yìí kí gbogbo yín bí mo ṣe tọrọ fún gbogbo yín. Ọlọ́run Olódùmarè á jẹ́ orí bẹ́ẹ̀ fún mi náà. Gbogbo dáadáa tí mo tọrọ fún yín kọ́lọ́run kó fi ṣèké èmi náà. Kí Ọlọ́run kó jẹ́ kí ayọ̀ wa kó kún. Níwòyí ìgbà tá a bá tún máa ṣe program míì. Ojú rere Ọlọ́run tó ti wò yín. Ọlọ́run á jẹ́wọ́ agbára ẹ̀ nínú ayé yín. Ọlọ́run á fi ọwọ́ ọ̀nà ẹ̀ kàn yín lára. Gbogbo ogun ṣùgbọ́n tàbí mọ́tò tó ń da ẹnikẹ́ni láàmú nínú yín. Ọlọ́run Olódùmarè á fi agbára ẹ̀ bí lulẹ̀. Gbogbo agbára aládé nílé bàbá yín, ìdílé màmá yín tí ò jẹ́ ká ẹ rọ́nà lọ. Ogun níní ọkọ, ogun àgbájọwọ́ sowọ́pọ̀ lórí ẹ̀yin ẹ̀dá alààyè tó ń wò mí. Lẹ́ni iná afọwẹ́lẹ́wẹ́lẹ́ Ọlọ́run Olódùmarè afọwẹ́lẹ́wẹ́lẹ́. Ọ̀pọ̀ àwọn áńgẹ́lì ọ̀run, àwọn màláìkà ọ̀run á bá mi finá fọwẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ máa rí jẹ tó sẹ̀, ẹ máa rí mú tó, ata ò ní pa yín lórí ẹ̀ ní ṣìṣe o. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ó tún dìgbà kan náà. Thank you very much. Ọlọ́run á wà pẹ̀lú mo rí wọ Toríọlá Yusuf, Rabiu Sodiq, Alex Ifeoluwa. Thank you gbogbo ẹ̀yin èèyàn mi lápapọ̀. Ẹ ṣé o. Ó dìgbà kan náà. Thank you very much. Bye.